hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ mà. ẹ sà ẹ kú ètò. kí lẹ̀ ń lọ kọjá o. ẹ sà ní tí mo fẹ́ ka fún mi náà lẹ́nu tó ṣẹlẹ̀ pé ọmọ ẹ̀jẹ̀ ọkọ mi kan gbé lọ́dọ̀ mi. àwọn méjì náà wọ́n á tẹ̀lé wípé wọ́n á tó bá ṣe àṣebọ́ọ̀ṣì àbí kan tó bá bá wí. ó máa kọ ohun lóríṣiríṣi ó máa bú mi. á sàmọ̀ dáhà tó wù but mi ò kí ń kà á kún mi ò dẹ̀ kí ń sọ̀rọ̀ mi tì wọ́n bùkún mi kí ń sọ fún ọkọ mi. wọ́n wá ṣe lọ́jọ́ kan tójú ọkọ mi. tó ìwọ́n ṣàfihàn ọ̀nà ó dẹ̀ ti fèsì báwọn ọmọ mi rí pé ìjọ tá a bá ti lọ òun lòun máa sá kúrò ní ilé. àwọn wá fẹ́ẹ̀nà wọ́n wá ní kó má nà ó wípé èsì tó fà nílé pé kò síbi tí mo fẹ́ wá ọmọ sí kọ́kọ́ jà ń tọrọ náà kó má nà. wọ́n ṣàpèdájì wọ́n ṣàlàyé fún wọn. dájẹ́ ṣàǹfọ̀ọ́ náà pé wọ́n lọ ká ọ̀nà wọ́n lè bá sílẹ̀ aláàdín kọ̀ọ̀kan. wọ́n ní wọn lè lọ pé nǹkan tó sọ lélẹ́yìí pípẹ́ ìjọba mo fẹ́ máa wá ọmọ sí tó bá sá kúrò ní ilé ọmọ wọn kẹ́kẹ́ gbà nínú mẹ́rin lé lórí. ìyá tó bí ìyẹn ń kọ́ tiẹ̀ tó bí ọmọ yẹn ń kọ́. wọ́n ti sáyẹ́ǹsì. níbo ni bàbá tiẹ̀ ń gbé tí òfin mọ́mọ́ tiẹ̀ sọ́dọ̀ tó jẹ́ pọ́ ọmọ tí ọmọ ẹ̀ ọ̀dọ́ tí. àdúgbò tó ṣẹlẹ̀ ní pé àdúgbò náà ni àjọ ìgbà bàbá ìgbà ló ti sáìdì bí káwọn àkọlé sí. tó wọn wá fẹ́yàwó mi ìyàwó mi wá fẹ́ rí wọn rárá. nǹkan wọn pátá mi fẹ́ máa rí wọn kọ́ ọ̀rọ̀ wa jẹun ẹ̀rọ àṣẹ. wọ́n ti á dìsáìdì pé àwọn máa gbé lọ́dọ̀ mi. mi ò dẹ̀ wọ́n rí. wọ́n dẹ̀ sàtọ̀dọ̀ ní wọ́n lọ sí skul. sí skul wọn. bẹ́ẹ̀ parọ́ lọ ẹ jèrè àwọn ọmọ tiyín náà. àwọn kí ni èjì ọmọ tó máa ń kọrin bu yín yẹn ń tẹ̀. 17 years later ṣọkùnrin ni àbóbìnrin. ọkùnrin ìyá ẹ̀ ló forí ibú jọ ìyá ẹ̀ tí ó sì láyé mọ́ ni ló forí ibú jọ ọmọ tán ṣe láàánú ọmọ tán gbàwò Pọ́ọ̀lù ọmọ tán gbàwò tó tún fakọ sí tán gbàwò kán ba yàyàkuyà kàkà gbóró kí ni èjì àbúrò ẹ̀. èyí tó tún jùlọ lọ́wọ́ lọ́dọ̀ mi 2 years àwọn ọmọ tẹ̀lé lọ́wọ́ kéré sí wọn. ṣe àkọ́bí tó jẹ́ ẹ̀gbọ́n 18 àbúrò ẹ̀ 17. ọ̀gbẹ́ni àbúrò mi ìṣẹ̀wọ̀n tó tọ́jú láàzù. àwọn méjì wọn wà lọ́dọ̀ yín màmá mi àbí. bẹ́ẹ̀ni ṣọkùnrin náà méjèèjì. bẹ́ẹ̀ni. ṣé bí n tó jẹ́ ọkùnrin yẹn tiẹ̀ ni wọ́n bu yín. láàzù ọ̀hún máa ń bù. ṣé last born ló ń bu yín ni àbákọ́bí mà. rárá láàzù ni kò sákọ̀ bí ó bí. ok last born ló máa ń bu yín kí ni èjì ẹ̀. òun ní 17 years. kí ló máa ń fi bu yín mà kí ló máa ń sọ. kí ilé bọ́lá ti bá pè lọ́wọ́ àwọn tó máa ń bá ìtàn máa ń wá wá tó tó bá ṣe nílẹ̀ ó dagun mọ́kànlá 12 lálẹ́. ní òun lè sọ tí ò bá wọlé bẹ́ẹ̀ ni sà. ok tó àwọn ọmọ tí wọ́n mọ̀ ń bá ní wá pé ọmọ yẹn pé ṣé bẹ́ẹ̀ náà ṣe máa ṣe lélẹ̀ pé máa ní ọ̀dọ̀ ìgbẹ́bẹ̀ ní ìfẹ́ ṣe ọ lẹ́kẹ́ nípa ṣùgbọ́n káìsẹ̀ ní àwọn ìfẹ̀sẹ̀ mọ́ ọ̀gbọ́n ọmọ yẹn wá bá sọ̀rọ̀ bó ṣe wá wọlé. ọ̀rọ̀ wọn bọ̀ oúnjẹ yóò padà bàjẹ́ fún ọ ní bó ṣe wọn máa kọ́ ọ ẹnu o tó bá tún kọ̀ọ̀rẹ́ káwọn gbọ́ máa fòrò ẹni bá gbọ́ obìnrin mi ó kà wá ní ọgbọ́n iṣẹ́ ìsọ̀rọ̀ wà lẹ́yìn àzẹ́. ẹ lò mà ọmọ ìlú wo ni yín mà. sẹ́mi bẹ́ẹ̀ ni mà. Kwara State lẹ́yìnta. ẹ mọ̀ dápọ̀ wàláì kí n jóbìnrin pẹ̀lú orin tí ń kọ́ ń tì náà bàjẹ́ Ìbàdàn lèmi o èyí tì náà jáfọ́ lè ǹdẹ̀ ní wẹ́nì kankan káàkiri èyí tì náà já ẹjẹ́ tó ní sùúrù ẹjẹ́ tán bí dáadáa ń léèrè tó dáa èyí ti bá wa gbà tí bíi 2 mẹ́ta ń tì náà dẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ mà mọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀yin ti bí ọmọ mélòó. ọmọ mẹ́ta ní bísà. ẹ jèrè àwọn ọmọ yín kí ni èjì àkọ́bí yín. 15. tẹ́lẹ̀ náà ọmọ tẹ́ ẹ bá gbàwò tẹ́ ẹ bá ṣe sùúrù dáadáa àfibi sólóore ni wọ́n àfibi sú olóore ni ọ̀pọ̀lọpọ̀ wọn torí àṣìṣe ìwọ tó gbà wọ́n wò wọ́n máa rí lọ́jọ́ iwájú àwọn ẹbí tó dé láti wọn tí wọ́n gbà wọ́n wò yẹn wọ́n jọ máa rojọ́ bú rẹ lọ́jọ́ iwájú ni láìmọye ìgbà tí ebi pọ̀ sùn torí kàn lè bá a jẹ wọn ní rántí mọ́ bàbá tí wọ́n dẹ̀ sí kí ni bàbá wọn wà láyé ó fẹ́ ìyàwó míì ìyàwó yẹn gba tiwọn kò gba tiwọn kò kan ẹ̀yin àtọkọ yín ẹ̀ ní ìṣù ẹ̀ ní wàhálà kankan àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́kẹ́ ṣàánú ayé wọn ní ìtẹ́ ìṣẹ̀lẹ̀ lè mà
ẹ gbọ́ tèmi o ọlọ́run kò gba nonsense o tán bá ti ní ìgbésí ayé yín lára kí mo sọ mà ní ìfẹ́ sọ mẹ́kì ẹ mọ́ lọ ọbẹ̀ yẹn ọmọ èké mi ẹ gbọ́dọ̀ ṣẹ́ ẹ gbọ́dọ̀ ṣẹ́ tí o bá ti gbọ́ràn ìtẹ́ wàá ṣe ni tẹ́ bá rí pé wàhálà wọn bá ti pọ̀ jù wọ́n fẹ́ gbẹ̀mí yín torí bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yẹn yóò dé stage kan àwọn ọmọ yóò gbé yín kọlu ọkọ yín ṣé o ti yẹ yín mà ọmọ yẹn yóò gbé yín kọ àwọn ẹbí torí àwọn ẹbí kan ló so mọ́kọ yín ló so mẹ́gbẹ́ ọkọ yín tẹ́ bá ti rí pé ẹ ṣe sùúrù dáàyè kan wọ́n fẹ́ kó yín jẹ̀bi ẹ lọ fà wọ́n kalẹ̀ fún bàbá wọn ṣé mo ń sọ̀rọ̀ arábìnrin ẹ lọ fà wọ́n kalẹ̀ fún bàbá wọn o wúbi mọ̀ stọ̀ ọ̀hún nìkan tọ́jú ọmọ wọn o ẹ mọ̀ wulẹ̀ rapatẹ́ńṣẹ̀ nítorí ọmọ ọlọ́mọ o ṣó ti yẹ yín mà bó ṣe jẹ́ ẹ kú kalẹ̀.